Adúpẹ́ fún Elédùmarè, adúpẹ́ fún bàbá tó ní ayé tó lọ nítorí pé àwọn kan máa dájọ́ ọjọ́ yẹn ó lè máa ọjọ́ tí ti dájọ́ pé ohun tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ náà ní. Lákọ̀ọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́sìn àbáyé, adúpẹ́ lọ́wọ́ Kristẹni, adúpẹ́ lọ́wọ́ Mùsùlùmí, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa, àwọn màmá wa, ṣe àdúrà tiwa lẹ́yìn. Kò ń ṣagbára wa, kò ń ṣe mímọ̀ sí wa, àwọn tó mọ̀lẹ́ ní àwọn wà lẹ́yìn wa. Tí kò bá ṣe é ṣe ni alẹ́mọ́ àlàyé kí ni ìdí gan láti pé kúrò nínú Nàìjíríà? Ìdí ni pé Nàìjíríà yá wa lò ní. Tá a bá lọ sí before 1914 Yoruba kingdom ni wá. Àwọn kan ní bọ̀tá tí wá kúrò nílẹ̀ àwa kọ́ la gba àyè lọ́wọ́ àwọn tí wọ́n kó wa wọnú ta wà yìí. Àwa wá fẹ́ sọ fún wọn pé a ní gbàyè lọ́wọ́ wọn tàbí jáde. Nígbàyè nítorí pé nígbà tí wọ́n wá join wa together yẹn wọ́n gba permission wa. Ṣẹ́rí gbogbo àpọ́nlé tà ń fún wọn, àwọn tí àwọn olùtẹ̀ ń sọ yẹn àwọn ò ní gbàṣẹ kó tó make a decision tiwọn. So nísìnyí àwa tí wàá ń gbàṣẹ lẹ́nu àwọn bàbá wa Professor Banji Akintoye ṣùgbọ́n tí ó wo gbogbo ẹ̀ pé tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ ẹni tó bá ní làákàyè, bàbá yẹn ní kò sí ìlú kan ní Èkìtì tí òyìnbó create. Ó ní àwọn táwọn yẹn wọ́n náà ti wà bẹ́ẹ̀ òyìnbó dẹ̀ create. So now ìbéèrè táwa ń bi àwọn tó ní ká dúró sínú Nàìjíríà ni pé ta ni Nàìjíríà help, ta là ń dúró fún mi, ta là ń tọ́jú èdè. Ká bá padà sí 1999 mo máa ń sọ pé 1999 yẹn ọmọ tó bí ní 1999 kò tí ì láǹfààní kan láǹfààní ẹni tí wọ́n bí lánàá nílùú òyìnbó. Nítorí pé ọmọ tó bí nílùú òyìnbó lánàá yìí wọ́n ti ṣètò ẹ̀. Bẹ́ẹ̀ni parọ́. Tẹ́bá wá ní leadership problem ni. Kí ló ń jẹ́ kò ń ṣe leadership problem nítorí pé gbogbo àwọn tó wà tẹ́ ń pè ní leadership yẹn àpárá wọn lọ́wọ́. Ẹ bá dé Ìjẹ̀bú nísìnyí gómìnà kan ó ṣe gómìnà bẹ́ẹ̀ rí kò dẹ̀ ṣe àwọn títì kan nítorí wọ́n ní wọ́n dìbò fún. Mo wá parọ́ mo wá mú agbègbè kan ó tọ́jú agbègbè yẹn ó ní ẹ̀yin tí ẹ wà ní gbogbo Ìjẹ̀bú yẹn kò sí ìtó kàn mí. Tí wọ́n bá wọlé ní Oǹdó gbogbo project tí wọ́n ń bá bọ̀ akansulẹ̀ àtúnṣe bẹ̀rẹ̀ project ìjọba ara wọn náà ń ṣe. Now àwa fi ń yé gbogbo àgbáyé pé ṣẹ́rí nísìn ṣẹ́rí pé kò sí bọn lọ́wọ́ gbogbo wa. Àwọn oníbọn yìí ájú bọn lọ. Nítorí pé nígbà tá à ń sọ ní last year pé a fẹ́ lọ wọ́n ní Kóìkì báwo ló ṣe fẹ́ ṣe àwọn tájọ fẹ́ ṣe náà lélẹ́yìn. Bẹ́ẹ̀ni confirm. Fún yín pé Kóìkì kọ́ lẹ̀ ń rí àwọn tẹ̀ ń rí lélẹ́yìí o gbogbo àwọn tó wà behind each of the broadcast tẹ̀ ń wò gbọ̀ngàn lélẹ̀ àwọn èlòmí máa ní pé ìjọ ó possible àìtí kúrò nílé but àwọn kan ti sùn mọ́jú sí bíbà ó sọ pé kò ń ṣe torí bàbá wa Chief Sunday Igboho lẹ ṣe wá kò ń ṣe torí àwa mídíà lẹ ṣe wá kò ń ṣe torí Professor Banji Akintoye lẹ ṣe wá kò ń ṣe torí ẹ̀sìn lẹ ṣe wá ẹ wá nítorí pé ṣọ̀kan ní gbogbo ògbà màmá fún yín láyè kẹ́ sọ̀rọ̀ nísìnyí kó tó di pé àwọn kọ̀ọ̀kan àyè wà fún wa lẹ́nu ká tó máa gbéra but a kọ́kọ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí again nítorí pé
Ọlọ́run tètè yí làákàyè wa ẹ mọ̀ kí gbogbo àbá tó máa pariwo election o election o election o wọ́n fi máa gba rẹ̀ sí ìdèrí kan ọ̀nà wọ́n yẹ kí n gbà wọ́n lè rí gbà wọ́n. enough is enough. Mo gbọ́ dáadáa. Enough is enough. Yálà yà wọn. Yálà yà Odua nation. No going back. Mo kí gbogbo yín, mo kí gbogbo ẹ̀yin ọmọ jagunjagun, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ wa ẹ kú iṣẹ́ takuntakun, mo dẹ̀ kí Koiki, mo dẹ̀ kí Igboho. Igi ńlá nílé ìwà jẹjẹ. Àríàgbáyé. Olórí oko bá ń bà. Ìbáṣẹ. Báyìí Akítóyè. Ẹ kú iṣẹ́ takuntakun, mo dẹ̀ kí Igboho pé ó sọ wájí. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ wa àbẹ́rí wa ti kà mú bọ̀dá ní àwọn ọ̀rọ̀ ẹni wa la máa fi kọ́ méjì àwọn olóṣèlú wọn ti tọ̀ wá yẹn a máa ṣe iná lórí irọ́ a máa ṣomi lórí irọ́ a máa fún àwọn opó ní ìkó lórí irọ́ àwọn opó náà rèé ọdún kẹsàn-án tọkọ mi ti kú rèé mo yẹ ṣe ọdún kẹsàn-án ẹ̀ ní sátidé tó kọjá ó dẹ̀ yọ ọmọ ẹ̀ wọ́n dẹ̀ máa fún wa lóúnjẹ èmi ò rí kankan o lórí irọ́ náà ni o lórí irọ́ èmi dẹ̀ ti bí mo yẹ dẹ̀ dàgbà tó 65 years ni mo ṣe ní April kí ọlọ́kùn tó wẹ̀ kẹ́ni mo dẹ̀ pé 120 ilẹ̀ Yorùbá nation yìí. ilẹ̀ nídà àgbàlagbà ní pampers o Àṣẹ. ẹgbẹ́ ní àbí kọ́ méje o ó lè ṣe yé ìjẹ̀bú ẹ̀rọ wọn jẹ. Brother ti lanu náà àti jí o bẹ́ẹ̀ni ọ̀hún bàbá wa tọ́jú bàbá wa ṣe lọ báyìí gbogbo ẹ̀yin ìyá lọ́jà mo bẹ̀ yín o ó yẹ dìde ẹ̀sọ́jú omi lónìí nǹkan yìí lórí àtijọ́ tí mo ti ń bẹ̀rẹ̀ rálì ní tí ìráwọ̀ obìnrin èmi nìkan náà ni wọ́n ń wo gbogbo ẹnikẹ́ni tó bá ń lé pa mi gbé bí àpò máa mú irọ́ ni olóhùn èkó bẹ́ẹ̀ ikú òde nípa gbogbo àtìkú tá gbà Oòduà lè ṣọ gbogbo ìyá lọ́jà mo bẹ̀ yẹn ẹ dìde ẹ sọ jí owó jẹ́ kọ̀tún nínú ọjà kọ̀tún níjẹta mo ń sọ̀rọ̀ nítorí àwọn ẹni oléwé ọmọ ìyá kan lanu oníṣà lè lọ báyìí mo ní màmá wípé kẹ́kẹ́ tó bá ní káà ní lọ. Oòduà wa náà ó dẹ̀ sí ibẹ̀ láyé wò ní ẹgbẹ́ wa lè lára ìyá yìí ó ní kò sí ọ̀rọ̀ tó lè lára mi mo sọ wọn pé a ti gba nǹkan wa náà nítorí kí wọ́n ti sọ wá jí àwọn òṣùmọ̀ o ẹ̀yin ìyá mi mo bẹ̀ yóò yẹ dìde mo bẹ̀ gbogbo ẹ̀yà lọ́jà ẹ̀yà bí àwọn ẹ̀yẹ ẹ̀yìn ìyá mi ẹ̀yà gbogbo ọ̀rọ̀ wa jẹ́ ọ̀rọ̀ àdàyọ̀ tó ń gbẹ yín lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin bẹ́ẹ̀ èmi ó jẹ́ lọ́balọ́ba ni ó jẹ́ president ni tó jẹ́ gómìnà ni tó bá ní àwa àní gbalẹ̀ Oòduà ẹ jẹun la máa fi ṣe tó nílé ayé ó bẹ́ẹ̀ ni obìnrin ni lọ́balọ́ba ni àbáwọn ọmọ wa ni tó sọ́kùnrin ẹ̀ka ẹni tó bá gbàbọ̀dì fúnlẹ̀ Yorùbá tó bá gbàbọ̀dì tí múvẹ́ǹtì yìí tó bá gba ẹ̀bọ̀dì tó ń fẹ́ pé àwọn tẹ̀lé wa tí kò jẹ́ ní múvẹ́ǹtì wa yìí àti lọ́dúnwájú tó ń tó wá ń dé ẹ̀yìn tó lọ́ gbà yóò kú lákà yóò sì ṣe alálẹ̀ Oòduà gbogbo ìgbà mọ́lẹ̀ ẹlẹ́ Yorùbá. Èṣù láàánú ògiri òkò bẹ́ẹ̀ kú mẹ́lò bẹ́ẹ̀ kú máa ti kó láàárọ̀ ìyàwó àṣẹjẹ fún pẹ̀jẹ́ wọn. kíjì gbé lọ káà sọ pa. no going back.
no going back. bá ṣe wà yìí àtìgbàtọ̀ o àtìgbàgbọ́ gbọ́dọ̀ ẹ má fi ra yín lẹ̀ o àwọn kan máa wà lójú ogun bẹ́ẹ̀ni àwọn kan máa wà nílé bẹ́ẹ̀ni àwọn kan máa tọ́jú lé bẹ́ẹ̀ni a máa tọ́jú àwọn ọmọ bẹ́ẹ̀ni àwọn tó máa dá wọn lóhùn wá wà round. wọ́n wà round rally ìtàdé máa ṣe ní Lagos yìí gan Lagos state tàbí máa ṣe bẹ́ẹ̀ni ó máa ti ń bá èkó ni ẹ má ti jà wọn sí ẹja gbọ́ lẹ́nu comrade wa mo ní èmi kọ́ ni ẹ nídìí láti rí ojú ẹ̀ lénìí ẹ ti rí ojú Koiki Media for a very long time ẹ máa wo ṣẹ́rí a ṣì máa rìn lọ sọ́nà báyìí ṣẹ́rí wọn àìtí kúrò a ṣẹ̀fẹ̀ gbéra ni but ẹ jẹ́ ká máa fi yé wọn pé no going back ẹ gbóhùn sókè. no going back. ọmọ Yorùbá ní ilẹ̀ adúláwọ̀ Yorùbá ẹ rí Yorùbá àwa la tètè jà o tó bá sọ pé the most law-abiding citizen in their so-called Nigeria that time kúmọ̀ àwa Yorùbá ìlà wà law-abiding because Fúlàní ó máa gbé dágà sára wọ́n là á gbé àké séjìká láti ìlú ẹ̀wà they will not be challenged. A gbọ́dọ̀ fi skudaba sápò adé ohun tí ọlọ́pàá máa mú ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ wa ní nǹkan tí àwọn bàbá wa àwọn ìyá wa tó kọ́ wa ní ṣùgbọ́n àwọn ìyá wa bàbá wa jẹ́ kó yé wa pé sún fún mi tó bá sún kò ògiri gan máa súnyàn síta níbi tó délé ní Yorùbá yìí jà o ọgbọ́n ni Yorùbá máa fi jà. Tí ẹ bá wò for more than years the hip-hops wọ́n ti ń try tí wọ́n ti ẹ̀ rí ṣe wọ́n sọ wọ́n di rebel wọ́n sọ wọ́n di so many things but ẹ rí pé Yorùbá bí Ọlọ́run ṣe dá wa lẹ́yà tó dá wa we are technocrats. Yorùbás are technocrats. Yorùbás are intellectuals. Yorùbás are people that has moral and value. There is so many things. Oríṣiríṣi nǹkan ló ti pín wa pẹ̀lú àwọn ará bíbá yìí. Ṣẹ́rí dressing lákọ̀ọ́kọ́ which is culture kọ́kọ́ pín wa. Àwa yìí wọ jẹ̀lábíà. Ẹ bá wo nǹkan tí Ọlá Koiki wọ̀ yẹn. Ìyẹn là ń pè ní àdìrẹ lẹ Yorùbá. Àwọn máa wọ jàlábíà ní dàásìkì ṣòkòtò kẹ̀mbẹ̀ òní Yorùbá máa wọ ọ̀làbẹ̀tì ajá by dress ṣe pé àti yàtọ̀ oúnjẹ tí àwọn ń jẹ oúnjẹ tá à ń jẹ kọ́ ni wọ́n jẹ àwa oúnjẹ rú oúnjẹ tí wọ́n jẹ nítorí wọ́n máa dóúnjẹ sílẹ̀ ńlẹ̀ wọn wá yíká wọ́n máa wá tọwọ́ bọ̀ ṣe ni pé so many things ló pé wa by language wọ́n máa sọ pé a country what you call a country ká pè nílùú ibi tí wọ́n ti ń sọ èdè kan náà tí wọ́n ti ń ṣe ìṣe kan náà tí wọ́n ti ní cultural heritage kan náà but the question you should ask yourself do we have the same culture with them do we have the same mind with them ṣẹ́rí tí wọ́n bá sọ fún arọ tó létí kókó tètè gbọ́ fèrè ọlọ́dẹ arọ yẹn ogun máa ká mọ́lé mo wá rọ̀ yẹn bàbá mi ìyá mi ṣẹ́rí Yorùbá mọ̀ tọ́ o Yorùbá mọ̀ tọ́ o ọ̀dàlẹ́bẹ̀ ni o ọkọ̀ núwà yẹn ti dúró mo fi àsìkò yìí mo fi bẹ̀ yín pé ọkọ̀ núwà yẹn tí wọ́n sọ́jọ́ kìíní ọ̀nà pé kìíní àlọ́kọ̀ wọ́n ti kọ́ o it has been built now we are calling every one of you to come into the bed mo wá sọ kíní kan fún ẹjọ mo fẹ́ sí message kan sáà diaspora mo fẹ́ kẹ́ mọ kíní kan lẹ́nu those of you abroad there mo kí yín o ẹ kú ṣe takuntakun but I want you people to know one thing we are the one that does the field work
We are the one that leads our wife, our children, to be inside that sunny weather. That sunny weather. All of us are married. Because some of you, they send talking. I don't see what stops you from coming down from London or from America. I don't see what stops you from Germany to come and support this movement. Self-determination. Self-determination. Ìyà gbọ́dọ̀ jẹ wá kó jẹbọ lójú ayé wa ẹ̀yin tẹ́ wá lóyìnbó. If we don't do it now, what is the safety of your children? Because most of you abroad, you are slavery. Òyìnbó slave you need. Because tẹ́ bá lọ wò you work from morning till night. Some of you ti ní àìsàn egunsọ nínú òyìnbó. Because you work for hours. Ẹ̀yin ọmọ aládé ẹ wá lè wá sílé bàbá yín. Ẹ wá lóyìnbó. Ẹ wá ṣẹrú. Ẹ̀yin ẹ̀dán lọ́balọ́ba ẹjọ́ tó Ọlọ́run. Ṣẹ́rí ẹ̀jẹ̀ kì í sọ kíní kan fún yín. A nítorí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu. Ṣẹ́rí ibi tí ọkọ̀ yẹn dín ní wákàtí ọ̀wọ̀ yìí. Ó ti sail. Ó ti sail. If you like. Join. If somebody joining there. I want you people to know that. I'll be 65. I was born in 1956. Because Anthony confidence knowing you. The confidence we have is on Igboho. Igboho is the one that's giving us that confidence. Because many of us, you water your mouth through the media. You speak all those your rotten English. As if some of us are not lectured here. As if some of us don't even understand what any confidence in you. We're not marching along. Our marching along is on the confidence and the faith of Chief Igboho. Going back. There was a meeting held in Delta. A meeting was held in Delta whereby when you governors and what is in Delta. I'm not going to Delta because Abuja is not safe for you. Because you'll be taking over Boko Haram. And you know what I'm saying now? It's only pay Boko Haram for the South Abuja. One was fixed if it was safe for you. And one was Delta meeting. The result of that meeting was that open grazing should be done what should be abolished. Which makes the governors of Yoruba land third class. You are third class citizen in Nigeria. You are out third class in Nigeria. You governors are useless. Tí odidi Fulani tó bá lè lanu pé
nǹkan tẹ́ sọ is irrelevant. Mo sọ́ọ̀rì gan o, ọkọ̀ yẹn ti kún, ó ti fẹ́ ṣí. À ń bọ̀ ní Ọ̀ṣun state. We are coming. We are coming to Oshogbo State in the next 2 hours on a peaceful rally to Oshogbo State. We welcome every one of you who is suffering, who has been suffered by Nigerian government. We urge every one of you to join that rally. It's a peaceful rally. We have no guns. You are free to come. We are free to join us. You want to join Janduku? You want to join Mota? You want to join Janduku? Mota money moto. Ma wá sí rally yẹn o. Ba wá sí rally yẹn. Jati jaku ló máa ń ṣe kúrú àgbẹ̀. Wọ́n ṣe jati. Bẹ́ẹ̀ni jati ní ṣe kú fún ọmọ. Bí ajá sí ògùn ni. Ìwọ tó bá wá sẹ́yìn àti wá dàrú. Ọbẹ̀ sógun. Ó ní kíje. Ìwọ tó bá wá sẹ́yìn láti bàjẹ́. Ìwọ ṣe tọmọtọmọ. Ó ti rí lọ sí ẹbẹ̀. Lábẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ a ò ní bọ̀. Lóòótọ́ a ò ní bọ̀.